Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dá. Ìtúmbàrà sọ ní òní ni nọ́mbà tí èèyàn máa fi ń ríṣẹ́ téèyàn wá fún àwọn job hunter tá a sì ń wá iṣẹ́. Bóyá a ti lọ sí àwọn ilé iṣẹ́ lóríṣiríṣi, wọ́n kàn promise wa pé come back tomorrow, come back next tomorrow, tàbí àti ẹ̀ ti lọ síbi kan wọ́n ti ṣe interview fún wa. Àwa expect kí wọ́n pè wá, wọn àti pè wá. Ṣé rí nọ́mbà tí mo ra dákọ̀ yìí 493151 8641491. Ṣé rí àwọn nọ́mbà yìí? Ṣé rí nọ́mbà àwọn tí wọ́n bá mọ̀ nípa nọ́mbà, kódà kó jẹ́ pé wà lórí ètò tí mo ń ṣe yìí, wọ́n ti mọ àwọn ìwúlò nọ́mbà kọ̀ọ̀kan. Àwọn tó bá nímọ̀ nọ́mbà wọn ṣàdédé ṣe nǹkan. Àwọn tó bá ní ìmọ̀ nọ́mbà wọn kì í ṣàdédé sọmọ lórúkọ, wọn kì í ṣàdédé lọ ra nǹkan. Ẹlòmíì tó gùdù ní nọ́mbà, irú ọjọ́ èní ó ti mọ nǹkan tí ó ṣe lénìí, ọjọ́ ọ̀la ó ti mọ nǹkan tó yẹ kó o ṣe lọ́la, kó ti jẹ́ pé Ọlọ́run bá lónìí ọ̀la. Sọ̀rọ̀ mi yìí, ẹ jẹ́ ká máa kíyèsí, ẹ jẹ́ ká gan máa kíyèsí ara wa. Ọjọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀, bóyá nǹkan yẹn, bóyá nǹkan tó dùn mọ́ wa nú gan ni, ẹ jẹ́ ká wo déètì ọjọ́ yẹn. Ẹ jẹ́ ká wo nọ́mbà kádàrá tiwa. Ó ní bó ṣe máa ń sìn yẹn, mi ò lọ sí gbogbo ẹ̀ níbẹ̀, tó bá sì yá màá sì mọ̀ bá a sọ gbogbo yẹn. Sọ̀rọ̀ mi yìí, nọ́mbà ó ṣe pàtàkì. Èèyàn kan ṣàdédé sọ pé mo máa ń sọ̀rọ̀ kínní yẹn, ó rásọ wọn kọ nọ́mbà sí nọ́mbà 30, nọ́mbà 40, ó gbé wọ̀. Ó wá lọ sí interview wọn ní interview. Ó lọ sí submit application, computer reject fọ́ọ̀mù ẹ̀. Àwọn kan báyìí lè máa ṣẹlẹ̀ dáadáa, ọ̀rọ̀ nọ́mbà ni. Ṣé ní nọ́mbà yìí tí mo mú wáyé tí a bá expect pé iṣẹ́ yìí ó wù mí láti ṣe, kọ́ lọ́jọ́ kan mú mi o, tá a ti submit application ni o, a bá ti lọ sí interview ni o, ẹ jẹ́ ká kọ nọ́mbà yẹn sínú white paper pẹ̀lú blue pen. Tó bá ti dalẹ́ ká tó sùn, ẹ jẹ́ ká mú paper yẹn lọ́wọ́, ẹ jẹ́ ká wò ó, ká ṣàdúrà sí, ẹ jẹ́ ká fi paper yẹn sí abẹ́ pílò wa, ká gbé pílò lé lórí, ẹ jẹ́ ká sùn. Títóbi Ọlọ́run, tá a bá lè gbórí sí i, tá a fi sùn. Tá a bá ṣe bẹ́ẹ̀ fọjọ́ kan, ọjọ́ méjì, ọjọ́ kẹta, ọjọ́ kẹrin, ọjọ́ karùn-ún, ọjọ́ kẹfà, ọjọ́ keje, pépà yọ̀kan yẹn náà ni o. Tó sì jẹ́ pé gbogbo ìgbà tá a ṣe kíní yẹn, no daddy and mommy o, àgbọ̀dọ̀ sí daddy and mommy o, àgbọ̀dọ̀ ní àjọṣepọ̀, ká lò bẹ́ẹ̀ fún ọjọ́ méje. Lágbára Ọlọ́run, láàrin ọjọ́ méje yẹn ẹ rí ìyanu. Lágbára Ọlọ́run, iṣẹ́ tó ń wá wàá rí. Lágbára Ọlọ́run, kò jù bẹ́ẹ̀ lọ. Èmi náà lọ́mọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu láti mú ìtayé mọ̀ sẹ́yìn jẹ́. Tó bá dìgbà míì, á tún mú ọ̀rọ̀ mi tó tún yàtọ̀ sílé wa. Ẹ má gbàgbé láti subscribe sí ètò Click for Fun ọ̀pọ̀lọpọ̀ àǹfààní. Ó dáhùn kọ́mẹ́ntà àti àti ìsìnkú pé ètò àti ìsìnkú ju ètò. Ewé á jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dániyàn, ara tó wù ọ́ dá. Èyí tó ní káwa máa.